ẹ lọ wo àwọn ọmọ orílẹ̀-èdè Brazil gbogbo ṣàwà pátá wọ́n èé pè ní èdè wọn èdè tiwa ni wọ́n fi pè nítorí pé mo sọ náà kan nínú àwọn ọ̀rọ̀ tí mo ti sọ wípé Elédùmarè lóhun ò ní rán òjíṣẹ́ kan sí orílẹ̀-èdè kan láì ṣe kó gbọ́ èdè wọn ẹ rí pé gbogbo tí ń jẹ́ irúnmọlẹ̀ pátá ilẹ̀ Yorùbá ilẹ̀ káàárọ̀ oòjíire Elédùmarè rán wọn sí ìní àwọn tó jẹ́ aláwọ̀ funfun ní orílẹ̀-èdè ti Brazil ló fi jẹ́ pé tí wọ́n bá pe èṣù náà ni wọ́n pè tí wọ́n bá pe Ògún ni wọ́n pè ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àlè Yorùbá àtọmọ àlè káàárọ̀ oòjíire wọ́n á ní Ṣàngó is God of thunder níbo ni wọ́n ti rí i wọ́n á ní Ògún is God of iron ìsọkúsọ ni gbogbo bí tó bá ti ń sọ eléyìí fún yín mo rọ̀ wá mo bẹ̀ wá ẹ jẹ́ ká máa sọ fún gbogbo àwọn tí wọ́n ń sọ pé ọmọ àlè ni wọ́n èso ọmọ Yorùbá wọ́n èso ọmọ káàárọ̀ oòjíire Ògún kì í ṣe God of iron Ṣàngó kì í ṣe God of thunder Èṣù kì í ṣe Sátánì kì í ṣe Lucifer ìsọkúsọ ni orúkọ tẹ́lẹ̀dùmarè sọ wọ́n náà ni wọ́n ń jẹ́ ẹ wò tí orí wa bá pé ẹ wo àwọn Brazil bí wọ́n ṣe ń pè bí Elédùmarè ṣe dá kí wá ní tiwa ẹ rí i pé wọ́n ń pe òrìṣà kan ní Ọbàtálá Ọbàtáìṣà ọba takuntakun tí ń bá wọn gbòde ìrànjẹ tẹ bá débì kan wọ́n á pè ní Ògìyàn ìtì ń bí eléyìí wá ni wípé ẹ wo bí Elédùmarè ṣe ṣe ẹ̀dá wa wọ́n á ní èèyàn ló kọ tó kó gbogbo wa pọ̀ ṣùgbọ́n èèyàn ní akọ ó ní abo bí ọ̀rọ̀ Èṣù Ọláàlú ṣe rí náà ni fún àpẹẹrẹ sì tẹ bá wo ọ̀rọ̀ Ọ̀rúnmìlà náà ẹ rí i pé tẹ bá débì kan nísìn bí wọ́n ṣe ìtẹ́fá ń bẹ̀ ó yàtọ̀ sí bí wọ́n ṣe ń ṣe lọ́yọ̀ọ́ ó yàtọ̀ sí bí wọ́n ṣe ń ṣe lóògùn torí pé bí Ọ̀rúnmìlà ṣe délùú kọ̀ọ̀kan bó ṣe fi ètò nǹkan kọ̀ọ̀kan lélẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni Èṣù Ọláàlú bímọ ó sì tẹ ìlú lóríṣiríṣi nínú ọmọ tí Èṣù bí náà tó ń bá ń bímọ ẹ dákun kí la kó orúkọ ọmọ yìí bí ó ṣe rí nìyí tí a bá rí akọ Èṣù tí a rí abo Èṣù ọmọ Èṣù náà ni bó ṣe jẹ́ nù tí a bá dókè Gẹ̀tì àbọ̀ Ọ̀rúnmìlà tá a bá dé Adó àbọ̀ Ọ̀rúnmìlà tá a bá dé Ùsì àbọ̀ Ọ̀rúnmìlà tí a bá ń sọ̀rọ̀ Ọ̀rúnmìlà ó gùn lọ bẹ́ẹ̀ ni tá a bá ń sọ̀rọ̀ Èṣù tí Èṣù tẹ́mi bá jẹ́ Èṣù kí n fi ṣàpẹẹrẹ tí n bá ti bímọ ẹlẹ́ náà sìn kí ni wọ́n mọ̀ pé Èṣù náà ni ìrìn àjò tó bá rìn náà ibi tóun náà bá dé tó ti ṣe dé ibẹ̀ náà ni ó parí ìrìn àjò yẹn sí Èṣù tó wà níjẹ̀lú òun náà ló wà ní ìlú tá à ń darúkọ yìí náà kò sí ìyàtọ̀ ńbẹ̀ ṣùgbọ́n kí ni tí fi ń ru wa lójú ńbẹ̀ náà ni wípé ní tí Elédùmarè fi ń jẹ́ Elédùmarè ó fi pamọ́ sí ara àwọn ọ̀rúnmọlẹ̀ yìí tá a fi gbà pé Elédùmarè wà bá a bá ní Èṣù wọlẹ̀ níjẹ̀lú bá a ló wọlẹ̀ níbìkan Èṣù náà ni kò yàtọ̀ ní tí wọ́n fi ń jẹ́ ọ̀rúnmọlẹ̀ tó fi yàtọ̀ sí àwa ẹlẹ́ran ara ni ṣe rí gbogbo àyájọ́ tí àwọn onígbàgbọ́ ń ṣe kò sí nǹkan kan bẹ́ẹ̀ ẹ jẹ́ ń fi àpẹẹrẹ hàn yín ní tó bá lè mú àwọn tí wọ́n wà ní orílẹ̀-èdè ibi tí wọ́n bí Jésù sí tí wọ́n ń pè ní ibùjẹ ẹran ẹ lọ wò ó lórí social media tán láwọn káńsù ní ti ń jẹ́ ọjọ́ ìbí Jésù ǹjẹ́ nìkan wà tó lè sọ pé àyájọ́ ọjọ́ Èṣù ká má ṣe láyé báyé ò jáyé mọ́ kò lè parẹ́ torí pé adélé ayé bá a ni nígbà tó bá lè sọ́rú rẹ̀ níbi tí wọ́n bí Jésù sí tí wọ́n ń pè ní ibùjẹ ẹran ẹ lọ gbọ́ ọ̀rọ̀ yìí ó ti káàkiri àgbáńláyé pé wọ́n gbọ́dọ̀ ṣe tí ń jọ́jọ́ ìbí Jésù mọ́ ṣé tí gbogbo tá à ń ṣe irọ́ ni kí tó wá fi àfikún nínú àwọn tó jẹ́ ẹlẹ́sìn yìí kan àwọn kan náà wà tí wọ́n nígbàgbọ́ nínú rẹ̀ wọ́n á ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ìyàtọ̀ wà láàrin Èṣù Ọláàlú àti Jésù ọmọ Màríà ni ta ló bí Èṣù ta ni ìyá rẹ̀ ta ni bàbá rẹ̀ ìyàtọ̀ wà ńbẹ̀ omi àtọ́tí kò jọra wọn Èṣù Ọláàlú òjíṣẹ́ Elédùmarè ni ìránṣẹ́ tí Elédùmarè rán sílé ayé ni tó kó ọgbọ́n fún tó kó òye fún gbogbo ń tẹ̀lé fi ìrìn ayé ó kó fún Èṣù Ọláàlú ṣùgbọ́n tó bá ti rìn débẹ̀ òun ni ó mọ̀ bẹ̀ ni ó sì rí lò ni ó sì máa ráyé ṣe kò sí gbogbo ẹni tí ń fi ti Èṣù Ọláàlú ṣe nínú ayé tí ò ní rí oore tí ò ní rí àánú Èṣù ló lajẹ́ àwọn ìyá mi ní ń pín kò sí béèyàn ó ṣe rìn nínú ayé yìí kódà ìjọba tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí Èṣù ní ṣàkóso rẹ̀ gbogbo ń tá a bá ti ń sọ nínú ayé tá à ń ṣe à ń jẹun ni à ń mu ni à ń rìn ni à ń rí gbogbo nǹkan ṣe láyé Èṣù ní alákòóso rẹ̀ torí Elédùmarè kó lé lọ́wọ́ ni
àmọ́ torí wípé Elédùmarè fún Ọ̀rúnmìlà ní ọgbọ́n ìmọ̀ àti òye ló fi rí àwọn nǹkan kan gbà lọ́wọ́ èṣù tó fi jẹ́ pé èṣù ń fi tiẹ̀ ṣe torí pé Ọ̀rúnmìlà ló kọ́kọ́ fi ti èṣù ṣe bí ọ̀rọ̀ tí àwọn onígbàgbọ́ máa ń sọ wọn ò ní inú ọ̀rọ̀ wọn ni tètè kọ́kọ́ ṣe tèmi ná kémi ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìrìn àjò ṣe rí láàrin èṣù Ọláìlú àti Ọ̀rúnmìlà bó ṣe jẹ́ pé èṣù ni wọ́n nígbàgbọ́ pé ó kéré jù nínú gbogbo tí ń jẹ́ irúnmọlẹ̀ àbáwọn òòṣà ṣùgbọ́n òun náà ló lágbára jù láàrin wọn tó pé kò sí ẹnìkankan nu wọn tí kì í fún èṣù ní ẹbọ nínú àwọn irúnmọlẹ̀ kò sí tó fi dórí Oòduà àtẹ̀wọ̀nrọ̀ kò sí ẹni tí ò bọ èṣù tó rọ́bà kan ṣe wọ́n lẹ́nujọ́ mẹ́ta yìí nígbà tí ó sọ̀rọ̀ ó ní ta ni Odùduwà bọ ta ni Ògún bọ pé Ògún ọ̀bọ̀ ṣà gbogbo wọn ni wọ́n bọ èṣù náà fún èṣù lẹ́bọ wọ́n sì bọ ilẹ̀ fúdi èyí èṣù Ọláìlú òòṣà ńlá ni oníkẹ́ni ṣùgbọ́n kò fẹ́ràn èké kò fẹ́ràn ọ̀dàlẹ̀ ìwọ tó o bá fẹ́ rí já èṣù ni kó o lọ sọ pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ yóò sì farahàn onítọ̀hún ó dàbí kéèyàn bímọ nísìn kọ́ ọmọ ṣe bàbá rẹ̀ bàbá ó bá wí àbí òní bá wí ó di dandan kó bá wí bí ọ̀rọ̀ èṣù Ọláìlú ṣe rí ni èṣù máa kẹ́ni ni ìmọ̀ ńlá ni tá a bá ti mọ̀ ní àjò rẹ̀ rìn tá a tọ́ bó ṣe ká tọ́ èṣù kì í ṣe tí ò da èṣù èsì ṣe Sátánì kì í sì ṣe Lucifer ẹ wo ìyìn ní tí mo fẹ́ sọ lọ títí Ọláìlú ògiri òkò láàróyè ẹ̀bọ̀ra tí ń jẹ́ látọ̀ pa ńlọlọ́ọ̀kan àtàrí ẹ̀ fíofío bẹ́lẹ́kún sunkún kẹ́rù bẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàróyè ń ṣẹ̀jẹ̀ òbó ní mi sunmí kẹ́rù òbó ní mi onímí sunmí láàróyè ń sùn fún èṣù dákun má bá mi jẹ mi ò lówó ẹbọ ńlẹ̀ o ìbínú rẹ má jẹ́ rí àti gbogbo àwọn ojú tí ń wò wá tí wọ́n nígbàgbọ́ nù wo èṣù má jẹ́ ká rí ìbínú rẹ má jẹ́ àríjà rẹ o ajé ni kó o gbé wá fún wa o ṣùgbọ́n àwọn táláwọn ò gbà ọ́ gbọ́ nínú ayé láti sìn lọ èṣù jẹ́ kó wọ́n máa rí kọlù rẹ èmi ò fẹ́ mọ́rú ntẹ́nìyẹn jẹ́nu ayé tó bá sì tún jáde tí ń sọ pé èṣù ò da láti sìn lọ jẹ́ wọ́n máa rí kọlù rẹ bẹ́ẹ̀ ni ó rí mo ti sọ pé Wálé Bello lèmi ń jẹ́ Aláàfin àṣà èyí tí ò pé méjì jákèjádò gbogbo àgbáńlá ayé Ọ̀yọ́ máa Aláàfin òjò pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ Àtìbà àwa làwa ń bólówó kó gbowó àwa làwa ń bá òfà kó fọ́ gbalẹ̀ àṣẹ kó lè bá àdìjà kó lè dá pọn ni kó ba Aládéyẹmí kó lè bá àdìjẹ ńbẹ ni ẹ wo ọmọ nílùú lèmi èmi ni wọ́n máa ń kí pé ìbàrú ìjólú ẹ̀yọ̀ ìbàrú ìjólú jápẹ́ ẹ bá wọn kẹ́ yòókù gògòrò ìyá àbárúkú wọn mẹ́kún sún bàbá àbárúkú wọn màwẹ́ gbà kókó gbẹ̀gìrì ló sẹ́ńlìkì tí gbogbo ara lè wá wọn bí ajá mo sọ lẹ́ẹ̀kan sí Wálé Bello lórúkọ mi Aláàfin àṣà èyí tí ò pé méjì jákèjádò gbogbo àgbáńlá ayé ire.